State governor ẹ jọ̀ọ́ ẹ bá wa wá solution sí quick recovery quick release àwọn ọmọ yìí. Ẹwẹ́ tí mo fi ṣàkàwé tí mo fi ṣe example ọ̀rọ̀ bọ̀ lọ́mọ yìí kó tó di pọ́n kidnap ẹ wo bó ṣe gbẹ lọ́wọ́ ìyá ẹ̀. I find it difficult to believe tí o bá kí n ṣe wípé ìyá ẹ̀ náà ni mò ń wò nínú other picture yẹn I won't be able to believe ẹ̀gbẹ́ ẹ̀ ni obìnrin tẹ́ ń wò tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn lóye sígbẹ́ ni. Ọ̀yọ́ State governor, please abeg Ndo Duanla ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín ni. Ẹ máa wò pé kí ló dé tí mo da gbogbo èdè pọ̀ báyìí lórí ẹ̀bẹ̀ náà ló bá lọ. Gbogbo ẹ̀yin tí àwọn fídíò yìí náà ẹ jọ̀ọ́ ẹ máa bá wa bẹ gómìnà Ọ̀yọ́ pé kó jọ̀ọ́ ó ti lé ní 50 ọjọ́ báyìí tí àwọn ọmọ tí wọ́n kó ní Ògbómọ̀ṣọ́ àti olùkọ́ ẹ̀tàn ti wà nù gbó. Ẹ wò ó fearless talker ó sọ àwọn ọ̀rọ̀ kan ó gbé wa débẹ̀ o. Àkíyèsí ńlá ni o pẹ̀lú àwọn àṣírí tó tú yìí. Ẹ máa rò pé àbò ni àṣírí wo ni àti pé èwo ló fa àwọn ẹ̀bẹ̀ wọ̀nyí nínú fídíò ilẹ̀ ó ti rí gbogbo ẹ̀ pátá. Ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan ní bọ́ sọ́wọ́ o. Wọn ò ní jí wa gbé wọn ò ní jẹ̀bi wa gbé ẹ ṣé ó yá lókè lọ. ẹsẹ̀ yẹn èèyàn jẹ́ tí ẹ lè bìlíìfù pé woman yìí àti àwọn ọmọ ẹ̀ wọ́n wà nínú àwọn tí bàbá Sunday Igboho rescue lọ́dọ̀ àwọn kidnapper ìyẹn ní Niger State nígbà tí wọ́n lọ fún rescue operation. And the funny part is that wọ́n ní pé wọ́n kàn ṣàyẹ̀dé pàdé wọn níbẹ̀ o they are not the main people tí wọ́n lọ rescue níbẹ̀ but wọ́n ṣáà pàdé wọn níbẹ̀. According to report wọ́n ní pé this particular woman pé àwọn bandits ti kidnap wọn láti bí abi 1st of June títí tó fi wá di pé lẹ́yìn ìgbà tí bàbá Sunday Igboho lọ sínú kidnappers den yẹn wọ́n pàdé wọn níbẹ̀ and they were able to rescue them from the kidnappers. And gbogbo operation tí bàbá Sunday Igboho ń ṣe yìí it is in collaboration with the Nigerian police, the Nigerian military and the DSS. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n jọ ń work hand in hand tí wọ́n dẹ̀ succeed. Now ẹ wo ọmọ kékeré yìí ẹ wò ó gbà before ẹ tó ṣe tóbi tó lọ́wọ́ ìyá ẹ wá wo after nígbà tí ìyá ẹ̀ gbé lórí hospital bed nígbà tó ń gba treatment lọ́wọ́ tí wọ́n dé láti kidnappers den ṣe rí bó ṣe gbẹ. That now brings me back to Ọ̀yọ́ State case. Ẹ wo bọ́mọ ṣe rí bọ́ǹtù níbí ẹ wo bó ṣe gbẹ níbí. Kí ni condition tí àwọn ọmọ Ọ̀yọ́ State fẹ́ wà báyìí ìyẹn àwọn ọmọ tí wọ́n kidnap nínú tán kidnap l'Ógbómọ̀ṣọ́ kí ni the exact condition tó fẹ́ wà ibẹ̀ lèmi ń lọ lórí ọ̀rọ̀ kéèsì. Àwọn ọmọ yẹn tí wọ́n bẹ̀ yẹn nísìn I think they are now using about 55 days now àbí kó má tí ju bẹ́ẹ̀ lọ or kó ti ju bẹ́ẹ̀ lọ but mo ṣá mọ̀ pé kò tí kọjá 50 something days táwọn ọmọ yẹn ti wà ní kidnappers den. Ẹ wo bọ́mọ ọmọ yẹn ṣe tóbi tó ní before ẹ wo bó ṣe gbẹ ní after. Gbogbo àwọn tí kidnapper tí wọ́n kidnap ẹ wo tàwọn títí ẹ̀dá oníyọ̀ náà sí their video níbẹ̀ this particular video tẹ̀dá oníyọ̀ ibi báyìí gangan ni àwọn kidnapper yẹn drop wọn sí o tán drop wọn sí lójú títì tí àwọn èèyàn wá ẹ̀ṣẹ̀ wá débẹ̀ tán wá ẹ̀ṣẹ̀ wá rí wọn kó tó wá di pé wọ́n á fi mọ́tò wá gbé wọn lọ sí hospital. Now Ọ̀yọ́ State governor èmi á máa bẹ̀ yín ni a lè ṣe ju ká bẹ̀ yín náà lọ please for goodness sake nípa títa àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ tètè báwa wá àkànṣe sí. I know you are working but please help us speed it up. At least the army chief wọ́n sọ̀rọ̀ ọjọ́ kìíní àná wọ́n ní pé operation is going on regarding their rescue. Ẹ invite àwọn local security náà invite them ìgbà tán máa fi rescue àwọn tí wọ́n kí náà pé yìí náà àwọn tó kidnap ní Ìgbòho àwọn ọlọ́pàá gan acknowledge wípé with the support of the local securities ìyẹn àwọn èrò ẹkùn it is better you tètè invite them kán kún yín lọ́wọ́ láti ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe láti ètè gbà wọ́n jáde. Mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kìíní àná mo ló likely kó jẹ́ wípé àwọn bandits tí wọ́n kidnap àwọn terrorists tí wọ́n kidnap àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ ó like gan ti move wọn kúrò bẹ́yìn nínú àtúntò tí mo kọ́ àwọn ọlọ́pàá ti mọ location wọn because tẹ bá wo case àwọn ẹ̀dá oníyọ̀ wọ́n náà change location wọn tẹ bá wo case àwọn tí wọ́n kidnap ní Ìgbòho láti Ìgbòho wọ́n dẹ̀ kó wọn lọ sí Kwara State wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n kó wọn lọ sí Kwara State so ó likely ó possible pé wọ́n ti change location wọn tẹ́ ẹ bá invite àwọn local securities náà pẹ̀lú iṣẹ́ yín àtọlọ́pàá àti sójà work hand in hand the way tó ṣe rescue àwọn t'Ògbómọ̀ṣọ́ táwọn ti Ìgbòho yẹn yes sir
tán ṣe rescue woman tó wà lókè yìí náà, they will definitely work things together and rescue them. No be terrorists dem be, no be bandits dem be. Is it not the same operation? It's the same strategy that should be used. Ìkẹyọ̀ kan tẹ́yìn ò kàn tí ì lò òun ni pé ẹ̀ tí invite the local security. Ẹnìkan bi mí pé báwo ni wọ́n ṣe máa ń ṣe means of their transportation. Mo ní nǹkan méjì ni. Mo ní ṣe mọ̀ pé ọ̀kadà náà fi operate. Ó likely kò jẹ́ wípé once táwọn terrorists yẹn bá ti gbé ọ̀kadà wọn tó kó àwọn kidnap victims sórí ẹ̀, ó possible kò jẹ́ pé trailer kan ti máa dúró dè wọ́n bì kan, òru náà máa fi ṣe operation wọn, ìyẹn certain. So tí trailer kan bá ti dúró dè wọ́n níbì kan, wọ́n máa wá kó gbogbo àwọn kidnap victims yẹn, wọ́n máa kó wọn sínú trailer yẹn, something like this. Wọ́n máa kó, mi ò sọ wípé fídíò tẹ̀ ń wé káwọn bandits ló wà ń bẹ́ẹ̀ o, mo kàn fi ṣe example ni. Wọ́n máa wá kó wọn síbẹ̀, wọ́n máa wá da nǹkan bò. Òun ni mo fi ń suspect that particular trailer tí àwọn ará Ìlọrin rí ní èdètù Iléyá nínú ọdún yìí, tí wọ́n ń dá dúró táwọn ọlọ́pàá block, táwọn èèyàn wá ń pariwo wípé ẹ dá wọn ẹ search wọn, ẹ ní kí gbogbo wọn sọ̀kalẹ̀ kẹ́ ẹ wo nǹkan tó wà lábẹ́ trailer wọn, tí wọ́n kó ọ̀kadà àti everything. Táwọn èèyàn bá rántí fídíò yẹn, yet àwọn ọlọ́pàá ò ṣe kí ni, àwọn ọlọ́pàá ò check trailer yẹn. Mo sọ fẹ́ nìkan, mo níṣẹ́ rí ìdí táwọn ọlọ́pàá fi check trailer yẹn, mo lè máa kọ́ di pé àwọn ọlọ́pàá ti block trailer yẹn. Mo nígbà tó yá àwọn ọlọ́pàá gba order pé let them go. Mo ní tẹ́ ẹ bá ti rí tọ́lọ́pàá bá ti ń ṣe fùnà kankan kò tí ì sí order. Mo ní bọ̀ wọ́n ṣe ẹ bá rí tọ́lọ́pàá bá ti ta kété sẹ́yìn tó ń wò yín látọ̀ọ̀kan, tàbí tó ń wo àwọn kí náà pé truck yẹn látọ̀ọ̀kan tán lè súnmọ́ wọn mọ́, yes sir, àwọn ọlọ́pàá ti gba order pé let them go. Ọ̀pọ̀ pé àwọn tó bá wo fídíò yẹn gbà yẹn, tí n bá tún ní kí n tag fídíò yẹn, TikTok tún lè flag fídíò yẹn, because gbogbo fídíò yẹn ti máa ti attach ẹ̀, TikTok ṣáà flag ẹ̀ ni. Ọ̀pọ̀ pé àwọn èèyàn ń pariwo pé ẹ check wọn kan tó lọ, àwọn ọlọ́pàá ò dáhùn wò. Ìyẹn ní Ìlọrin ní junction kí náà pé yìí náà, post office, side post office yẹn níbi bridge yẹn, àwọn ará Ìlọrin máa rántí incident yẹn dáadáa. Òun ni mo fi ń suspect that particular trailer. So possibly tán ṣe máa ń kó gbogbo wọn, because ó ní one particular man tí wọ́n kidnap máa yẹn náà. Máa yẹn sọ wípé òun gbọ́ Haúsá, gbogbo àwọn story yìí náà mo kàn gbọ́ náà ni o. Ó lóun gbọ́ Haúsá, ó níbi tán tí wọ́n ti ń pe ìkànnì àwọn bandits yẹn pé alpha ṣé trailer yẹn ti dé. Wọ́n ló wá sọ pé driver yẹn sọ pé òun ti ń bọ̀. Ní tó túmọ̀ sí wípé ó confirm wípé trailer náà máa fi ń ṣe transfer àwọn kidnap victim wọn. Òun la fi ń sọ fáwọn ọlọ́pàá pé kàn jọ tẹ́ ẹ bá rí trailer tó ń move ní títì, ẹ check gbogbo wọn. Most especially in South West. Ṣé Ọlọ́run, ṣé bẹ́ẹ̀ náà Fúlàní wá lágbára tó lórílẹ̀‐èdè ni, tí ọ̀dà máa wá láti Àbújá, àwọn Fúlàní àwọn alágbára, ẹ mọ̀ pé Fúlàní gangan ló rúlù country tẹ́yìn ò bá mọ̀, Fúlàní ni o. Ọ̀dà máa wá láti Àbújá, Fúlàní máa make call. Ara ẹ̀ ní fídíò tí mo post lẹ́ẹ̀kan, tí helicopter lọ rescue àwọn wounded bandits. Ẹ rí pé pìtìpìtì rèé. Wọ́n máa wá give order wípé let them go, ẹ̀yin náà dẹ̀ máa let them go. No, it shouldn't be. Be checking them. Ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ mọ̀ bóyá tẹ́ bá ti rest, tẹ́ bá check wá yẹn, ó possible káwọn kidnap victim yẹn wà níbẹ̀. Ẹ wò ó, kí n má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ọ̀yọ́ state governor, ẹ jọ̀ọ́ ẹ bá wa wá solution sí quick recovery, quick release àwọn ọmọ yìí. Ẹwẹ́ tí mo fi ṣàkàwé, tí mo fi ṣẹ̀sámpù ọ̀rọ̀ bọ̀ lọ́mọ yìí kó tó di pọ́n kidnap ẹ̀. Ẹ wo bó ṣe gbẹ lọ́wọ́ ìyá ẹ̀. I find it difficult to believe. Tí o bá kí n ṣe wípé ìyá ẹ̀ náà ni mò ń wò nínú other picture yẹn, I won't be able to believe. Ẹ̀gbẹ́ ẹ̀ ni obìnrin tẹ̀ ń wò tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn lórí sígbẹ̀dì. So ẹ̀hún lè máa fi mọ̀ wípé no, ọmọ ọkùnrin wọn yẹn náà ló wà lọ́wọ́ wọn tó ti tínrìn. Imagine.